Hello, ladies and gentlemen, my beautiful people. Welcome back to my channel. Welcome back to my video. Yes. It's Yoruba American comedy. It's all about cancelling adverts, Yoruba culture, and broadcasting news. Tonight, my name is Princess. What I have for you tonight is about a lot of things, like about 5 things I want to talk about. First of all, I want to give thanks to God. It's our creator, heaven and earth, our Father in heaven. He's always be there for us. He never leave us alone. Yes, that is why we give glory to his name for what he have done in our life. From the beginning up till now, he's still there for us. So, hallelujah, Hosanna, Ebenezer, to his name. Yes, now we have to start what we are going to do. I'm humble to call this name Oluwatoyin Obatula, Omoba. Yes. Ìyá like I said before, mo ní channel yìí Yorùbá American comedy ni. A máa ń sọ Yorùbá, a máa ń sọ Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀, a dẹ̀ máa ń túmọ̀ àwọn òyìnbó news tí Uncle Joe yẹn President of America tán bá sọ, a máa ń túmọ̀ sí Yorùbá fún àwọn èèyàn wa láti máa gbọ́ àwọn nǹkan tó ń lọ. Àti wípé ìrísí tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀ ni pé news tí wọn ó máa ń jẹ́ kókó, ó lè jẹ́ bí 5 sentences péré, bẹ́ẹ̀ tó máa jẹ́ kókó tó dẹ̀ máa kó gbogbo nǹkan tó wà ní àgbáyé papọ̀. Òun ni mo ṣe láìkẹ́. Dẹ̀ máa ń gbé títa àwọn tiwa náà ní Yorùbá, nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, máa ń gbé ní òyìnbó náà wá síbí tí màá sọ náà níwọ̀nba ṣókí kan tó bá jẹ́ kókó nú ẹ̀. So ìyẹn ni mo ṣe pé orúkọ yẹn ní Yorùbá American comedy show. And then reason tí mo tún fi sọ bẹ́ẹ̀ ni wípé ṣe rí tí bá sọ pé African America, that means pé mo gbọ́dọ̀ lọ sí Togo, mo gbọ́dọ̀ lọ sí Cameroon, mo gbọ́dọ̀ lọ sí Ghana, mo gbọ́dọ̀ lọ sílẹ̀ Yíbò, mo gbọ́dọ̀ lọ sílẹ̀ Haúsá, mo gbọ́dọ̀ lé tọ̀dọ̀ Fúlàní pàápàá. Ṣé gbogbo mo ṣe fẹ́ rí gbogbo bẹ̀yẹn nígbà tí mi gbédè wọn. So bẹ́tà kí n kú gbọ́, kí n sọ ilé tí mo gbọ́ dáadáa yékéyéké, ìyẹn ní Èkìtì kété àti káàárọ̀ òjíire bí o. Ìyẹn ni mo ṣe súpapọ̀ bẹ́ẹ̀ yẹn, so that a lè easy fáwọn èèyàn wa láti gbọ́ nǹkan tó bá ń lọ nílẹ̀ Yorùbá ní gbogbo káàárọ̀ òjíire, gbé wá síbí, ìtó bá wà ń bí náà gbé lọ sí ọ̀hún yẹn. So ìyẹn ló jẹ́ kí n sọ ní orúkọ yẹn. And then adẹ̀ máa ń pa àwọn èèyàn lẹ́rìn gan. Àwọn tọkọ wọn bá sá lọ tó yẹ pé wọn rí wọn lásìkò, àjọ torí Ọlọ́run sábà ń gbé Yorùbá American comedy sí. Yorùbá American comedy la ó máa gbọ́ o. Ètò tó pọ̀ níbẹ̀ ó dùn ó ṣe rẹpẹtẹ. Yorùbá American comedy la ó máa gbọ́ o. Tó bá lè gbé sí báyìí náà wọn máa dùn ní. Wọn àgbàgbé ìrònú ààrẹ ayá gágágá. Ṣòro ọkọ tó sálọ yóò máa padà wá bíkọ́ kò sí tó dáa níta, kò sóbìnrin kankan níta. It's coming back home. No good one outside, no good men outside, no good woman, lady outside. It's coming back to you, okay? Bọ́sà àti bá mi gé sí kó máa rẹ́ ni. Nǹkan tí mo kọ́kọ́ fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ màmá wòlíì wa Oluwatoyin Obatula, òun ni wípé mo fẹ́ kí wọn dáadáa. Ẹ kú ọjọ́ mẹ́ta mà, ẹ kú iṣẹ́ Olúwa mà, Olúwa ṣagbára dọ̀tun mà. Ẹ má jìnnà sí àwọn ọmọ yín, àwọn ọmọ Ọ̀ṣọ́fà, ẹ má jìnnà sí wọn. Iṣẹ́ tẹ́ gbà ni o. Ṣé mọ̀ pé àwọn ọmọ òkú ọ̀run ni, ẹ má jìnnà sí wọn. Ìyẹn lẹ fi máa mọ̀ wípé iṣẹ́ gidi lẹ gbà. Ẹ̀yin nìkan náà kọ́, gbogbo wa ni bàbá fi lé sílẹ̀ fún, kì í ṣe àwọn ọmọ Ọ̀ṣọ́fà nìkan. Wọ́n fi lé sílẹ̀ fún gbogbo Celestia ni pé ká tọ́jú ẹ̀ dáadáa. Tá a bá tọ́jú ẹ̀ á lè jọ dára fún gbogbo wa papọ̀. Mo á fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan ni lórúkọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ lórúkọ Ọ̀ṣọ́fà tó gbé aṣọ funfun sí wa lọ́rùn. Ẹ má bínú pé mi wọ sùtánà lẹ́ni, òtútù ni ó ń ṣá mi.
ó ń já sí gidi, mẹ́ta ni mo kàn papọ̀ yìí. So tí n bá wọ sùtánà ó di dandan kí n tún gbé léèlé lórí wọn ní rí, ó kú bẹ́tà kí n kúkú tó papọ̀ báyìí. So tó bá dọjọ́ tó tútù bá tún lọlẹ̀ díẹ̀ máa wọ sùtánà ẹ̀ rí mi dáadáa. So yẹn ni ó jẹ́ kí n máa sọ ọ̀rọ̀ tí mò ń sọ pé àyè tó bá fún wa ní aṣọ funfun tó ní ká máa wọ̀ ká kí pokù iṣẹ́ yẹn ní bàbá wa Abilékọ Oshoffa, ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Kọ́lọ́run kó máa bá wa tọ́jú wọn, àwọn áńgẹ́lì kan máa bá wa tọ́jú wọn dáadáa, torí pé bàbá tó dáa ni wọn, bàbá tó ṣe é fi yangàn ni wọn, bàbá tó jẹ́ bàbá gidi fún ọmọ, tó ń ṣe bàbá ọmọ gidi ni wọn, akọrin ọkùnrin ni wọn, ọkùnrin wàwà ń wówó fún rẹ̀, ọmọ ojú kò sọ́fà, ọmọ òjò pọlá ní mẹ́kọ. Yes, bàbá tó dáa ni wọn. So ó yẹ ká máa sọ̀rọ̀ wọn dáadáa ní gbogbo ìgbà, ìgbà tí ò bá sì ti tọ̀ Oshoffa mélòó nù wa ló máa ṣe nǹkan tí mo sọ yẹn ti yé yín. Kì í ṣe pé Oshoffa Ọlọ́run nínú, ṣùgbọ́n Ọlọ́run fi iṣẹ́ ran, ó dẹ̀ jẹ́ fún wa. Bàbá dẹ̀ sọ, wọ́n gbé báàbù sí orí, wọ́n ní gbogbo iṣẹ́ tí wọ́n ti rán àwọn pátá ni wọ́n jẹ́ fún wa, ó wá kù sí ẹ lọ́wọ́ bó ṣe máa ṣe títí ẹ. Nígbà tí Oshoffa bá lè fi ìwé mímọ́ búra fún ẹ pé gbogbo iṣẹ́ tí Ọlọ́run rán òun ti jẹ́ fún ẹ, my dear, kí ló adé tá a wá ń sọ pé bàbá tilẹ̀kùn yàrá kan, pé yàrá yẹn kò sẹ́ni tó lè débẹ̀? Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀. Tèmi náà ti déjọ́ mímọ́ tọ́jọ́ mẹ́ta o, mi ò wá kílèmù pé àgbà ni mí nínú ìjọ mímọ́, no, mi ò wá ṣe yẹn o, mi ò wá, gbogbo èèyàn ló mọ̀ mí ní Celestial, so mi ní ìdí láìsẹ̀ tí máa sọ pé bí mo ṣe jẹ́ ni no, wọ́n mọ̀ mí sí àbígbẹ̀yìn Oshoffa àti ìyá Hamidu, àwọn náà bí mi gbẹ̀yìn. Mo bẹ̀yìn madam, ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ nǹkan báyìí. Ilé Oshoffa tẹ́ ń sọ mo ti sùn bẹ̀ dáadáa kí n tó wá síbí, ibẹ̀ ni mo ti ń sùn jù, because ilé òkè yẹn níbi apá ọ̀tún, gbogbo àwọn obìnrin àwọn ọmọ wọn wá la máa sùn bẹ́ẹ̀ ní máa ṣe ṣọ́ọ̀rù, àwọn tó ń darí wa, àwọn bí Mr. Demola, everybody, gbogbo ọmọ Oshoffa, ọmọ bàdà, gbogbo àwọn aládùúgbò bá ṣàtì mọ̀ pé ìṣọ́ọ̀rù yá, gbogbo ala máa ń lọ bẹ̀. Yàrá tó dẹ̀ wà ń bẹ̀, gbogbo ala mọ̀ pé yàrá yẹn ó fi ẹ̀gbẹ́ ti pẹpẹ, obìnrin ò dẹ̀ lè wọ pẹpẹ, ọkùnrin nìkan ló ń wọ bẹ̀, ọmọ kéékèèké ń wọ bẹ̀, àgbàlagbà ń wọ bẹ̀, ó wà ní ṣíṣí sílẹ̀ báyìí. So àwa ò rí ibi kankan tó ń gbọ́n polé lórí inú ẹ̀. Tí mo ti ń lọ sí Celestial àti ti tèmi o, my dear, mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ má máa jẹ́ ká sọ báyìí mọ́. Tẹ́ bá ti rántí pé aṣọ yẹn wà lọ́rùn yín tẹ́ ń sọ, kò dáa o, kò dáa, dàbí ọ̀rọ̀ wá dàbí ẹni tí omi kún, téèyàn kan mú yín kọjá omi yẹn, pé kómi yẹn má gbé yín lọ, ẹ wá dé òkè tán, ẹ tún wá ń sọ òkòlù ẹni tó gbé yín gun orí omi láìsí òbèlè, láìsí ọkọ̀ ojú oyin, ó dẹ̀ gbé yín sí èjìká láti fi sọdá ogun ayé. Ó lágbára o, my sister, mo bẹ̀yìn, kò sí nǹkan táwọn ọmọ yẹn lè ṣe. Ẹ bá rántí pápá, ẹ má ti rántí ìyá wọn, ẹ sá rántí pápá. Ẹ bá ti lè rántí pápá ẹ pé bàbá ẹ má tà mí róró sí mi lórí rì, bóyá ẹ̀yin ò dẹ̀ mọ̀ pápá. Ok, ẹ rántí àwọn àgbààgbà tó kù lẹ́yìn pápá tán ti lọ, bàbá náà ló tún fi àṣẹ lé wọn lọ́wọ́ pé aṣọ tí mo máa wọ̀ yìí Oshoffa ló máa create ẹ̀, òun ló máa ní ká gbé yẹ́lò lé orí eléyìí, òun ló máa ní ká gbé blue sísàlẹ̀ àmùrè, ká fi ṣàmùrè, pé ká dẹ̀ máa wí bẹ́ẹ̀, kó dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Ẹ ń fàṣọ yẹn fi ń ṣe ìgbàlà, ẹ fi ń ṣèwòsàn, kò sí nǹkan tẹ́ kì í fi ṣe, torí mo mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni yín. Ẹ tẹ́ bá rántí pé ń ṣe gbogbo wọn yóò yẹ kẹ́ mọ̀ pé bí bàbá ti ṣùjẹ́po, àtàbá torí ṣùjẹ́po, àtorí epo jẹ́ṣù náà. Nígbà jẹ́ ti ẹ̀ dáríjì àwọn ọmọ yìí kí torí bàbá wọn. Ṣé ẹ̀ kí ń lọ sí mẹ́kọ ni? Ẹ bá ń lọ sí mẹ́kọ, dẹ̀ bá ń lọ síbi bẹ̀rẹ̀gáǹdì pápá. Lẹ́yìn ìgbà tí bá ṣe gbogbo wọ̀nyí sáfà, ẹnu tẹ́ fi ń gbàdúrà, ẹnu àṣẹ tí àṣẹ Ọlọ́run ti wà ń bẹ̀, ẹ̀ tó wá fi máa ṣépè. Abiyamọ nìyí, gbogbo alájọ tọwọ́ òsì sábẹ́ àmọ̀ bó ṣe rí lára. Ẹ dáríjì wọn. Benjamin ọmọ ayọ̀ ni, gbogbo èèyàn ló mọ̀ pé Benjamin òun làbí gbẹ̀yìn pápá. 41 days ni Benjamin gbà tí pápá pa ipò dà. Ọmọ ayọ̀ ni, arúgbó ìyá Hamidu ló tọ́ àwọn yẹn náà tọ́ dàgbà, àwọn arúgbó ló tọ́ dàgbà. So ọmọ ayọ̀ ni, bí tó bá wù ló ti ń jẹ, ló ti ń mu láàrin gbogbo wọn bẹ̀, ló ń yọ̀ sí wọn lọ́rùn. Ó ń yọ̀ sí èmi gan tí mo jókòó yìí lọ́rùn, tí wọ́n máa ní ìwọ tí mo bọ́ máa di pásítọ̀ lẹ́yìn ìwọ lọ jẹ́ fùwà dára ní òun ti gbọ́ àǹtí nọ́ọ̀sì 30 minutes àbúrò mi tó ti ṣe nǹkan míì. Ẹ máa ní ẹ má bínú ẹjọ́ ọmọ ayọ̀ ni ẹ bá mi fà mọ́ra. So kì í ṣe pé bóyá ó fi ń ṣe ìkà,
ọmọ ayọ̀ ni ẹ̀yin gan pàápàá yẹ kẹ́ máa tọ́ sọ́nà ni pé Wambi Benjamin kì í ṣe bó ṣe yẹ kó sọ lélẹ́yìí tó bí tí ò bá dẹ̀ gbọ́ ẹ fi sílẹ̀ ẹ̀yin ẹ dáríjì tí ẹ̀yin tọ́ṣọ́ náà tẹ́ tún sọ ẹ̀yin olùṣọ́ tọ́ṣọ́ very gentle and very humble person like a papa tí èèyàn bá ń bọ̀ létí tọ́ṣọ́ bá ń sọ̀rọ̀ lẹ́yìn ẹ báyìí ó máa rò tó ọ̀ǹtí tó bá tó wẹ̀yìn ló tó máa mọ̀ pé kì í ṣe bàbá Oshoffa ló ń sọ̀rọ̀ SBJ Oshoffa because so humble ó dẹ̀ jọ bàbá yẹn burúkú bí nǹkan míì bí papa ṣe ń rìn ni tọ́ṣọ́ ṣe ń rìn ẹ jẹ́ ká fọ̀rọ̀ ra wa wò náà kódà bẹ́ẹ̀ bá tiẹ̀ wá rẹ̀yìn kankan tẹ́ fẹ́ fi ọ̀rọ̀ wọn lọ ẹ̀dẹ̀ lọ bá àǹtí Edith tàbí kẹ́ pé broda Benjamin olùṣọ́ Benjamin ẹ pé wọ́n náà fẹ́ fọ̀rọ̀ wọn lọ wọ́n bódà ṣe broda Jacob náà ní Port Novo nǹkan báyìí láwọn àbúrò yìí ṣe fún mi ó dùn mí o Sisi Yẹmí wà ń bẹ̀ ẹ pé tàbí kẹ́ lọ bá fẹ́fẹ́ àwọn tó kù níyà fún wọn ní fún gbogbo wa nìyẹn ẹ̀ẹ́dẹ̀ wọ́n á bẹ̀yìn àwọn tó kù ní bàbá ní ìyá fún wa ni wọ́n á dẹ̀ bẹ̀yìn ìtẹ́fi wá gbára jẹ́ tẹ́fi ń ṣerú nǹkan tó tó yìí ní lójú móhùnmáwòrán ẹ̀dẹ̀ gbé sùtánà yẹn sọ́rùn yẹn gan ló ń dùn mí náà ẹ bá rí kọ́mẹ̀ntì táwọn èèyàn sọ wọ́n ní ẹ má jẹ́ sọ nítorí mi ò kò gbọ́dọ̀ ṣe bọ́lẹ̀ sílẹ̀ lẹ́nu mi èmi tí mo jókòó yìí náà ìyá mi ọmọọba ni mí ọmọọba bíi títí yín báyìí náà ni mí a mọ̀ pé adé yẹn máa ń gùn wá ṣùgbọ́n téèyàn bá rántí wípé ohun ayé abáyé lọ èèyàn á tún fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan á ṣe ọmọọba Jésù Kristi tá a bá délé bàbá wa lọ máa sọ ọmọọba ń bẹ̀ because agbára ọmọọba yẹn kò síbi tí ò ti ń gùn yẹn kú tiẹ̀ tó kéèyàn máa bọ̀ lọ́ọ̀kan máa ní sáàkì o kárí o ọmọ kìíní kan kábíyèsí o kábíyèsí láì gbàdé sódò wọn máa kúnlẹ̀ fún ìgbà mi máa ní ẹwọ ẹjọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kémi lọ èmi ò rójútu kábíyèsí yín tẹ̀ ń kábíyèsí wà nù lórójọpọ̀ àbá rẹ̀ èyí tèmi kábíyèsí obìnrin ní mẹ́rin màmá rẹ́rìn wá ní bó ṣe ń ṣe fún wọn gbogbo èèyàn nìyẹn ẹ bẹ̀ tiẹ̀ tó bá dé stage yẹn ó yẹ ká wá fìyẹn máa yan Ọlọ́run lógo pé Olúwa wọ́n rí ẹwà Ọlọ́run lára wa tabatúndé Celestial náà wọ́n á tún máa rí wa pẹ̀lú gbé ọmọ Oshoffa orúkọ Ọlọ́run kan ṣoṣo tí kò pé méjì tí papa ń pè tí gbogbo wa ń ta dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn kò yí padà kò change mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo tún tó yín bẹ̀ kódà mo ṣe bóyá kí n kúnlẹ̀ fún yín ni mo wà lórí ìkúnlẹ̀ báyìí àǹtí Tóyìn mo fi ìyá mi dù bẹ̀yìn mo fi papa mo fi bẹ̀yìn mo fi ìyá papa pàápàá Ìyábọ̀ ní Mẹ́kọ mo fi bẹ̀yìn gbogbo ẹ̀ ni mo fi bẹ̀yìn mo fi orúkọ bàbá wọn náà Joseph mo tún fi bẹ̀yìn mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ dáríjì àwọn ọmọ wọ̀nyí tọ́ṣọ́ ò lẹ́mí wàhálà kò lẹ́mí wàhálà o gbogbo wa ló máa rẹ́rìn ó ti di bàbá fún gbogbo wa ń sìn ẹ̀yìn Benjamin náà tó ń ṣe kínní ayọ̀ ló ń ṣe kìí ṣe pé ó ní ìwà burúkú nínú ayọ̀ ní so mo bẹ̀yìn lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tán síbẹ̀ ṣe ti gbọ́ mà tẹ́ bá fẹ́ mọ̀ mí ẹ lè béèrè mi ní láti Kétu ẹ ti ẹ béèrè lọ́wọ́ anybody ẹ bá ti sọ pé èmi báyìí bá ti tó ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ wọ́n á ti sọ fún irú èèyàn tí mo jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ fún wọn pé àbígbẹ̀yìn papa àti ìyá mi dùn àwọn amúhánìyàn báyìí ló jẹ́ sọ̀rọ̀ mi yé ń sìn lágbóyè fẹ́ bá mi sọ̀rọ̀ nígbà bí mo ṣe ń sọ yìí máa pe Benjamin máa bá sọ̀rọ̀ kó ṣọ́ ààrẹ ẹni tìtàn máa fi yín pè wọn bá lẹ́yìn lẹ́ ń bọ́ ìṣà ẹ̀ ń bọ Bàtálá ẹ̀ ń bọ Bàtálá ẹ má dá sí wọn ẹ fi wọn lẹ̀ ẹ̀yìn Benjamin ẹ fi lẹ̀ ẹ̀yin mọ̀ pé Ọlọ́run títọ́ lẹ́yìn sìn lẹ́ fi ń gbé sùtánà yẹn wọ ẹ̀dẹ̀ wà proud of it èmi inú mi dùn sí yín gan ni Ọlọ́run bá ń gbọ́ inú bí o ti rí yẹn inú mi ó ń dùn gan sí yín bẹ̀tẹ̀ wá kú ìwà tó jẹ́ pé àwọn èèyàn máa fi sọ pé tòótọ́ Ọlọ́run lẹ́sìn o because nígbà tẹ́ bá bọ́ sí orí amóhùnmáwòrán nítorí Olúwa sọ fún wa pé mo fẹ́ dàbí Jésù nínú ìwà pẹ̀lẹ́ kò sọ̀rọ̀ ìbínú lọ́jọ́ kan kò sọ̀rọ̀ ìbínú rí bàbá mi bínú ọjọ́ kan ṣo tó sọ̀rọ̀ ìbínú tó fi igi ọ̀pọ̀tọ́ bú igi ọ̀pọ̀tọ́ òun kò búlò mọ́ títí dè ní ilé nì torí pé ẹnu àṣẹ náà ti wà lẹ́nu yín kò yẹ kẹ́ fi máa ṣépè kò yẹ kẹ́ fi máa sọ̀rọ̀ burúkú fáwọn ọmọ wọ̀nyẹn mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ kò sí nǹkan tó máa ṣe yín kò dẹ̀ sí nǹkan tó máa ṣàwọn ọmọ náà lágbára Ọlọ́run torí orí kan náà tájọ fi ń balẹ̀ nínú ìjọ mọ́ tá à ń ké mímọ́ sí Ọlọ́run kan ṣoṣo tí kò pé méjì a máa gbà wá sílẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ìyá mi nǹkan tí mo tún fẹ́ bá yín sọ òun ni wípé ẹ̀yin tí Olúwa bá ṣoore fún
tẹ́ mọ̀ pé Olúwa ṣe oore gidi fún yín tẹ́ ti ń wá tipẹ́tipẹ́ tàbí nǹkan tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá nípò nínú ọ́fíìsì ẹ jọ̀ọ́ ẹ ṣoore mọ́ ẹbí ẹ ṣe ọpẹ́ mọ́ níwọ̀nba. Nǹkan tí mo mí pẹ́ sọ pé bá ti lè lọ sí ṣọ́ọ̀ṣì tẹ́ ti jó tẹ́ yin Olúwa lógo ẹ máa jó nínú yàrá yín nínú kọ́nà yàrá yín because ọ̀pọ̀lọpọ̀ ló dúró tán fẹ́ wo nǹkan tínú yín dùn fún torí Olúwa máa ń fi nǹkan pamọ́ fún yàn gbà míì nínú oore yẹn tó ní tètè ṣe torí pé kọ́ta má bàa bàjẹ́ tó bá dẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ pé nǹkan bẹ́ẹ̀ ló gbé dání wáyà tètè wá nǹkan ẹ̀ mára wáyà kúrò láàrin gbogbo èrò lọ máa jó nínú kọ́nà yàrá ẹ̀ ní kọ́nà yàrá ẹ̀ nínú yàrá ẹ̀ kó máa yílẹ̀ ńbẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó lọ́n bá dẹ̀ tásìkò tó gba church lọ sọpẹ́. Then ẹ̀yin tẹ́ máa ń ṣe ọjọ́ ìbí náà kì í ṣe pé bóyá ó ń bí mi nínú o èmi náà máa ń ṣe ọjọ́ ìbí dára bẹ̀ tí máa ń ṣe ọpẹ́ ni ẹ lọ sí church kẹ́ sọpẹ́ ẹ dáná fáwọn èèyàn kan jẹun àmọ́ pé à ń ra kéèkì à ń ra aṣọ tó pọ̀ rẹpẹtẹ àwa máa wọlé rúrúrúrú nígbà tẹ́lòmíì wọ oúnjẹ tí ò rí Olúwa nígbà tébi ń pa mí nígbà tó fún ń gbẹ mí nígbà tí mo wà níhòòhò ó ní ṣe ó ṣe fún mi dáṣọbò mi ó fún mi lóúnjẹ àbò fún mi lómi mú ìtumọ̀ ẹ̀ ni wípé pé àwọn aláìní ní ọjọ́ ìbí ẹ fún wọn lóúnjẹ raṣọ sí wọn lọ́rùn fún wọn lómi mú kéèkì oní 10 story tá a máa ń ṣe yẹn àìsàn ló tún máa ń dáfẹ́ lòmíì kò wọ́ tiẹ̀ so tó bá ti jẹ́ pọ̀ ọdún ẹ̀yẹn máa wo màmá Lilibet ní London báwọn náà ṣe máa ń celebrate pé màmá yẹn máa ń ṣe ní 10 years ni àwọn ọba náà máa ń ṣe ní 10 máa wo àwọn bàbá bí kábíyèsí náà ṣe máa ń ṣe títí wọn I'm sure tó bá máa ṣe tiwọn ní bí 10 years nítorí bá pé 50 oh my God it's gonna be beautiful yes bàbá máa fà á gan ni bẹ̀tẹ̀ àwọn táwọn náà bá máa ṣe wọn ra ṣé níwọ̀nba ní kónkóró nínú ilé wọn wọ́n dẹ̀ jẹun bẹ̀tẹ̀ àwa bàbá tí gba họ́ọ̀lù kí gbogbo ẹ̀ ó kún fọ́fọ́fọ́ kó fà ya kán máa pariwo wá kiri àti ṣe ọjọ́ ìbí kò dáa tó bá pé 30 ṣe 40 50 60 70 80 bẹ́ẹ̀ bó pé 32 42 52 62 kò dàbí pé kò ṣe tó gbẹ̀mí kàn ṣe lórí ìní ọmọ kan ní advice mo mú wá o èmi ò ní o máa waste owó ẹ̀mí kọ́ mo bẹ́ẹ̀ ṣiṣẹ́ bẹ̀rẹ̀ tí àwọn tẹ̀bí ń pa ọjọ́ yẹn pẹran di sínú nylon bag bu ráìsì tútù sí pẹ́ káàkiri àdúgbò tó mọ̀ pé wọ́n ti jẹun fowó sí o lè ra àkàrà olówó abọ́dé pé fáwọn tí wọ́n ríran láti lọ raṣọ lọ wọ̀ wọ́n á bá wọn náà wọ́n tó máa bá wọn ran wọ́n á ràn wọ́n á gbé sí wọn lọ́rùn dẹ̀ lè lọ́ra ṣe àwọn tíṣẹ̀tì kéékèèké ṣe ṣòkòtò kéékèèké sì fi tọrẹ ìyẹn ni Ọlọ́run ní ọwọ́ sí ẹ máa jẹ́ ká máa ti ara bàbá wa kọ́gbọ́n bàbá wa Ọọ̀ni ẹ máa ní mò ń dárúkọ bàbá yìí ní gbogbo àbíkọ́ bàbá know everything he got everything all yeah wọ́n á ṣe gbogbo èèyàn á jẹ wọ́n á mú kẹ́rì wọ́n máa tún lọ sí University of Ife wọ́n á fún àwọn ọmọ èèyàn lọ́wọ́ wọ́n á fún scholarship ìyẹn lọ́lọ́run fẹ́ because ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyá àti bàbá ẹ̀ ti kú tó dẹ̀ fẹ́ lọ sí school gbogbo ní bàbá yẹn ń tọ́ gbogbo wọn náà ń tọ́ scholarship ní ẹgbẹ̀tẹ̀ ẹ̀rí àwa kábàṣá làwọn máa wá kiri àwa làwọn ibi tí lèsì ti tó parí sí ẹ jẹ́ ká reduce ẹ̀ kí tí ẹ̀ ṣe nǹkan tó wà ní tansin ìlú le díẹ̀ so gbogbo ala máa ṣàmọ́dún bàbá ṣe ń pọ́dún a máa bá ti ń sọdún a máa sọdún tó ń bọ̀ ní a máa ṣe ìyá ọmọ wa a máa ṣe bàbá ọmọ wa lórúkọ Jésù a dẹ̀ máa jẹ wọn mọ́ another thing tí mo tún fẹ́ bá yín sọ ni Gov Sanwoolu pẹ̀lú ìyàwó wọn ní tó bá rí bẹ́ẹ̀ ni tá a rí nínú móhùnmáwòrán torí gbogbo ẹ̀ náà ni wọ́n máa ń fèkì màmá Yibo tó ṣẹ̀ṣẹ̀ dé lọ́sàn-án gangan tó ní òun wá gbé ọmọ fún bàbá tó bá rí bẹ́ẹ̀ ìbàdàn mo fẹ́ bá sọ̀rọ̀ mi Sanwó-Olú mo fẹ́ bá sọ̀rọ̀ nkẹ́ni òkè pé méjì kó bí ni nínú o my dear don't even bend down lọ́jọ́ kan pé o fẹ́ ronú àsìkò tó yẹ kó o fight fún ọkọ ẹ̀ lélẹ̀ láti get rid of those because it's a grudgy something àsìkò tó yẹ kó o back ẹ̀ up lélẹ̀ back him up má jẹ́ kéèyàn kan wá kókò kúkò sí ẹ lórí pé ńṣe ni kò divorce ẹ ńṣe ni kò filẹ̀ ńṣe ni kò ṣe kí no ńṣe ni kò pack out no don't do it stay with your husband with the powerful power prayer yes kẹ́ lè fi get rid of those ngbàtí wọ́n ní so because nǹkan tí àwọn ènìyàn máa sọ ọ̀tọ̀ ni nǹkan tẹ́yìn máa gbọ́ ọ̀tọ̀ ni nǹkan táwa ń gbọ́ ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ ni
tó bá jẹ́ èmi ni my dear my sister màá ní ọkọ mi ó ti dojú ẹ̀ tán bá tiẹ̀ gba ọmọ yẹn gan pàápàá my dear kò lè di ẹ lọ́wọ́ kò bẹ́ẹ̀ gbé orúkọ amúnikálukú a máa jẹ́ orúkọ fádẹ́ ni bẹ́ẹ̀ tí wọ́n láti mú ìsọnù kúrò àti láti mú ìfọ̀kànbalẹ̀ bá ẹ̀yin gangan fúnra yín yẹn Mrs. Sanwoolu ni mò ń sọ kékeré ní ti Mr. Sanwoolu o láti fi ìfọ̀kànbalẹ̀ bá yín ẹ rọra ya accept ara yín jẹ́ ẹ̀yà gbà fọlọ́run pé Olúwa mo ti gba kádàrá tó gbélé mi lọ́wọ́ bó ṣe jẹ́ nìyẹn my dear Mr. Sanwoolu ọ̀nkú wa àdúpẹ́ gangan Governor Sanwoolu I'm so sorry bóná àwọn tó máa ń tún fi kinní ọ̀kan wọ́n ní wọ́n ti máa ń pa àwọn òwe kan kó tó di pé wọ́n pe orúkọ yín bóyá general bí kinní kan ṣáà ni mo fi respect pé orúkọ yín Governor Sanwoolu wa àìjọ yín ní Lagos State ẹ try gan ni wọ́n ní tani tó gún ẹni bá jẹ́ orí a máa yá ni ẹ try rí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe and which is very very good nǹkan tí ó yẹ káwọn governor náà máa ṣe tẹ́ ẹ dé bá òun náà lẹ́yìn náà tún continue kò dẹ̀ ní bàjẹ́ lórí yín ṣé ẹni téèyàn bá ń sáré lọ tó bá ṣubú díẹ̀ tó bá dìde àgbàlagbà ni á wo ẹ̀yìn pé wo jẹ́ wọ́n ń wò mí àwọn èèyàn ń wò yín ẹ má jẹ́ kó jó tì yín má jẹ́ kẹ́rù ò báyìí eléyìí wọn kò lè bá iṣẹ́ yín jẹ́ iṣẹ́ yín tí ń tẹ̀síwájú sí ni then ẹ ti ní máàkì rẹpẹtẹ ńlẹ̀ so ilé tó bá yẹ pẹ̀lú òkèrè bírú aláwọ̀ funfun sì náà máa ní hearing bẹ̀rẹ̀ àyà ti máa já pé wọ́n máa yọ ẹni ẹ̀bẹ̀ tí Ọlọ́run lè ṣe ti yín bẹ́ẹ̀ ẹ̀yà àgbà kámú tí DNA bá ṣe é ṣe ẹ ṣe bí DNA tí ìbá dá kẹ́ ṣe DNA because níbi kọ́kọ́ máa pariwo yín kiri kó má rún àwọn point tẹ́ ti ṣe sílẹ̀ kó má bàjẹ́ because àwọn obìnrin wa ẹ̀yin obìnrin yẹn náà máa wà wọ́n á ní kò lè parọ́ nà kó sálè lọ mẹ́lòmíì kó sọ pé òun ló bá ń sùn tó ń lóyún bẹ́ẹ̀ tó bá yà ti rí bẹ́ẹ̀ ẹ̀yà àgbà ṣe rí wúmà yẹn ẹ̀yà fàmúra yẹn Mrs. Sanwoolu ṣe mọ̀ pé lẹ́yìn insult gift ló máa ń kàn ẹ bá wọn wá gift tó dáa kẹfì fàyà wa mọ́ra lórúkọ Jésù ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú because àwọn obìnrin míì ọ̀nà tó bá ti fọwọ́ kàn wọ́n kẹ́ bá wọn máa gbọ́ ó ti gorí òun ó ti gàyà bóyá ẹ̀ tiẹ̀ débẹ̀ rárá sìn tó lẹ̀ ti débẹ̀ ṣé tiẹ̀ rí bí bàbá ẹ̀ ti máa ń jẹ́ bàbá onílù yìí K1 máyégún ọ̀fẹ́ Yorùbá là láti ní jíde tẹ́yìn náà bá ṣọwọ́ báyìí obìnrin tó bá ti rí wọn ní abẹ́lé yóò bá jẹ́ ọkọ ẹni aṣá àjálè ẹni àbójá torí yẹn náà ṣe fẹ́ gbé fún yín kò sí problem àyà yín gbà Ọlọ́run á dẹ̀ bá yín gbé ojú òní tì ẹ máa ṣàṣeyọrí lágbára Ọlọ́run ẹnì kú sọ́nà bí èéfín ẹ má tẹ̀ jẹ́ kí yẹn pánìkì yín ẹ má kà sí pé bóyá wọ́n ń bà yín jẹ́ káàkiri gbogbo ọjà aláyé ti dáyé láti ń bà ó di dandan kan bàyàn jẹ́ bẹ́ẹ̀ bá dẹ̀ ti ń bàyàn jẹ́ Olúwa ń gbèyàn ga ni ìgbéga ló ń fọ́lò ìgbéga ló ń tẹ̀lé nǹkan tó mo fẹ́ bá yín sọ gẹ́gẹ́ bí sísítà ni mo jẹ́ sí Èkìtì mọ́tẹ́yàwó àdèmásò tọ̀rọ̀ lẹ́kìtì ṣe mọ̀ bẹ́ẹ̀ kékeré aláìsàn a ní ọpọlọ we had that thing we have it so much very very knowledgeable in Ekiti state we are the fountain of knowledge you know that so yẹn mo ṣe ní kí n wá bá yín sòtọrọ náà kẹtìtì yà fi sọrùn wọ ẹyà fa màmá yìí bò mọ́ra ẹfun ní tó ní kẹ ṣọ́ọ̀tì ẹnu ẹ pé jẹ́ kẹ sinmi kí ilé yín ó tòrò kí ilé yín ò ní dàrú lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ nǹkan tí mo tún fẹ́ bá yín sọ MC SMC with Arewa àti Eye Eto èdè Ekiti yes ìyẹn okùn ìkálẹ̀ òyìn ara mi Ekiti wọn máa bá mi àwọn méjèèjì ọmọ bàbá mi náà ni wọn Arewa ọmọ bàbá mi nílé Ifẹ̀ ni Eye lédè Ekiti ọmọ bàbá mi lẹ́kìtì ni ẹ máa rí pé ẹ máa ń jà ní gbogbo ìgbà àdó nǹkan tẹ́ ń jàre lórí ọ̀rọ̀ yín yé mi ó yé mi tí mo jókòó dẹ̀ yé gbogbo àgbáyé ṣùgbọ́n tó bá ti dé stage yẹn má máa jẹ́ ká bú bàbá ara wa kò dáa torí nígbà tí àǹtí Arewa bá ń sọ wípé gbogbo wọn lẹ́kìtì wọn kì í gbélé ọkọ àti ẹ̀gbọ́n yẹn sì dá obìnrin sóbìnrin yẹn bí tó bá sọ pé bàbá wọn yẹn kìíní kan iṣẹ́ bàbá Akíntóyè lẹ́ ń bá wí ni Professor Akíntóyè àbí Professor bàbá tó wà ní Babalọ́lá Professor Ogunleye Professor Aluko Professor Atielo Professor Adeniran Professor Olúbùnmọ́ Professor Oyinlóye ṣé gbogbo àwọn yẹn lẹ́pọ̀ torí gbogbo àwọn bàbá wa nìyẹn
ẹ jẹ́ lọ ṣọ́ra yín àǹtí Arẹwà ẹ lọ ṣọ́ra yín o èmi pẹ̀lú yín ẹ má jẹ́ ajá o ẹ jẹ́ kí n tún rán yín létí ẹ mọ̀ pé Yorùbá American comedy ni a máa ń múnú èèyàn dùn a máa ń pààyàn lẹ́rìn gan ni nígbà tẹ́yìn bá ti ń ṣe lé tẹ́yìn méjèèjì tẹ́yìn jà tẹ́yìn ṣe ọmọ bàbá kan náà ta ló wá fẹ́ mú yín Yorùbá kan náà jọ ni wá àlè sáyẹn kò lè sá lọ fẹ́yàn kan mo kàn fẹ́ já sí fún yín ní o àǹtí Arẹwà ẹ má jẹ́ káwọn Èkìtì kan petition yín o wọ́n máa ń petition èèyàn ní o ẹ jẹ́ rántí pé tí wọ́n ṣe petition Òtìkó ṣe rántí Òtìkó gọ́vnà Òtìkó láyé attention why ọ̀sán kan òru kan Òtìkó sá lọ sí Dandan Barrack kò dúró ó sá lọ ni wọn bí dá bóyá Dandan Barrack dẹ ni bóyá Aso Rock ni àti ẹ̀túnmọ̀ tó jẹ́ òdẹ̀kú tí wọ́n ti dorí gbogbo ẹ̀ kodò kò yé wa mọ́ ó sá lọ ni àwọn gọ́vnà ẹ̀ àbí àwọn tó ń wa mọ́tò ẹ̀ náà lọ kẹ́rù ẹ̀ lọ fún kò dúró gbà tán kọ lẹ́tà pẹ́ẹ̀nì lèkìtì fi máa ń ṣe fún yàn o ẹ má jẹ́ kọ lẹ́tà ẹ má jẹ́ pẹtíṣàn yín o màá bẹ̀ wọ́n pé kán má bínú pé àǹtí Arẹwà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọ bàbá mi nílé Ifẹ̀ ni Ìyélédè Èkìtì náà ìyàwó orí kan ní jẹ́ ọmọ onímú ní búgba ẹrú òun ló fà á tẹ̀ fi ń bú wọn bẹ̀ tí ẹ má Ìyélédè Èkìtì ni kẹ́ bú òun ni kẹ́ ṣá dáadáa ẹ mọ̀ tó mọ kán ṣàyàn kì í ṣe pẹ̀lú àdá o nǹkan búyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ẹ lè bú ẹ bu dáadáa kẹjọ yí mọ́ra yín kẹjọ rẹ́rìn kẹjọ ṣe gbogbo ẹ̀ tètè má dárúkọ àwọn bàbá yẹn mọ́ tètè bá dárúkọ bàbá yẹn dárúkọ bàbá mi Èkìtì àti Kẹrẹ o àti Jérò àtọ̀tàn àti gbogbo ẹ̀ ọmọ kan ní ọmọ iye kan ní láàrin ọmọ abá kan ní láàrin àìjà àìbára rí àjà àdẹ ìtanra rí àjẹ àwọn bàbá yẹn wá sàképọ̀ àwọn bàbá yẹn wọ́n ń bára wọn ṣe pọ̀ ni bí bàbá Akíntóyè ṣe wà mẹ́rin gbogbo wọn náà ń sọ pé èèrà ò lè rin bàbá yẹn bí tó wà yẹn àwọn tó Èkìtì á balẹ̀ jẹ́ ni so bó ṣe jẹ́ nìyẹn àfàwọn bàbá wa ṣeré òun bẹ̀yìn lórúkọ lọ ẹ̀jẹ̀ má bú àwọn bàbá yẹn mọ́ they are very very good for us very very intelligent people lọ́hùn lẹ́dẹ̀ ń ṣe báyìí àǹtí Arẹwà kó dáa ẹ̀dẹ̀ mọ̀ wá bá ṣe wà powerful tó did you know we are powerful people over there the honor people very very honor people so nǹkan tí mo ní kí n bá yín sọ ní àǹtí Arẹwà mo mọ nǹkan tẹ̀ ń jalè ṣe rí ọ̀rọ̀ tẹ̀ ń jalè wọ́n ní ọ̀rọ̀ àárín lọ́kọláya ojú Olódùmarè ló lè tó Ifẹ̀ ni mo tún lọ orin Ifẹ̀ ni mo fi dá sí fún yín yẹn o ọ̀rọ̀ àárín ọkọ àti ìyàwó lè ṣe é dá sí nígbà máa kó gbogbo rẹ̀ pọ̀ báyìí ṣe ni wọ́n máa jù yín sẹ́yìn ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ alárinà ni tọkọ àti ìyàwó bá ń jà ẹni bá kó sí wọn láàrin tíyàwó bá yọ farapáwọn bá pàun lórí ẹ̀gbọ́n kò ń bẹ̀ jẹ́ kí n dá sí èrè àfọkùnrin burúkú yìí òun ló máa forí gbà ìtọ́jú nú ẹ̀ á ló máa fọwọ́ yún orí pé ó má sì gàlà ń tòun o orí òun ti yọ kókó orí ẹ̀ máa yọ kókó ni because kò mọ̀ pọ̀rọ̀ ọkọ àti ìyàwó ò ṣe é dá sí kò ṣe é dá sí ó dẹ̀ máa ju farapá yẹn lòun àtọkọ ẹ̀ tún máa wọ́ra wọn pọ̀ lálẹ́ ọjọ́ yẹn wọ́n á tún gòkè àràfá ẹni alárinà yẹn máa fọwọ́ ra orí ibi tí kókó wà ní ìyẹn lè fi máa ṣọ́ra ẹ ṣọ́ra láàrin yẹn á dáa fún wa all it is well ẹ̀yin ènìyàn mi mo dúpẹ́ pé fẹ́ràn mi gan ni bá mi fọwọ́ sí mo like àwọn kọ́mẹ̀tì yẹn ó serious it was interesting and I was so excited to read them I got everything on I was like oh look at them was so beautiful àwọn kan nǹkan tó tẹ̀ sọ́nbẹ̀ wọ́n ní àǹtí wọ́n ní ẹ ti sóò ṣe kinní kan jù bí mi náà kọ́ ibi tí mo ti wá ní ẹ mọ̀ pé Èkìtì we are intelligent over there very very intelligent bọ́lọ̀ ṣe dá wa nìyẹn mo ya iyán àtẹ̀fọ́ àti ṣàpátá ǹjẹ́ ló ń fún wa ní gbogbo wọn yẹn I don't know but I think something is coming from somewhere yes it's coming from our father because they garri and they throw it us and we too we garri too that's why. So ẹ ṣé mo dúpẹ́ o mo dúpẹ́ gan bẹ́ẹ̀ kò tí tó ẹ túbọ̀ bá mi jí ọwọ́ sí ẹ bá mi like ẹ bá mi view ẹ bá mi subscribe ẹ bá mi máa share káàkiri àwọn èèyàn beautiful mama kan máa ka àwọn beautiful papa kan máa rí kan máa like ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù very soon if I have more things to share with you I'm not gonna wait. I gotta bring it right away and give it to you. Thank you
for every damn thing. Until when I see you again, bye for now.